lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. محمد فتعظيمه فرد على كل مسلم فتعظيمه فرد على كل مسلم. Ànábì kí gbogbo àwọn àfáwà abáláwọn àfáwà ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn sàábì abáláwọn àfáwà ó dọ̀dọ̀ àwọn tábì àbá ń dárúkọ àwọn àfáwà tẹ́nìkan gbọ́dọ̀ yá ibi tí wọ́n ti yà kọ́ nìyẹn. Ibi tí wọ́n ti yà kọ́ nìyẹn. Kì í ṣọ̀dọ̀ àwọn sàábì. Kì í ṣọ̀dọ̀ àwọn sàábì. Àwọn tó ń dárúkọ yẹn àfa àwọn ni kì í ṣe tí wa kì í ṣọ̀dọ̀ àwọn sàábì. Kì í ṣọ̀dọ̀ àwọn sàábì. Kódà kì í ṣorí àwọn tábì. Kódà kì í ṣorí àwọn tábì. Kódà kò dọ́dọ̀ tábì. Kódà kò dọ́dọ̀ àwọn tábì. Wọ́n á ń sàn wá sálẹ̀. Ó wá ń sàn wá sálẹ̀. Tó bá wá ń sàn wá sálẹ̀. Tó bá wá ń sàn wá sálẹ̀. Tó bá ti máa wúyẹ wọ́n dábìlá. وهم الرجال وجبنا أن يقال لمن لم يتصف بمعاني وصفهم رجل. Tó bá ń ṣàdésálẹ̀ lọ́dọ̀ ẹni tí ó bá máa tó ń ṣe yóò wá pín. Ìkànnì kéwú ní gbogbo ayé. Ìkànnì kéwú ní gbogbo ayé. Kò sí kéwú méjì. Nínú gbogbo ayé ìkànnì kéwú. Èèyàn tó ké ló yàtọ̀tọ̀. Èèyàn tó ké ló yàtọ̀tọ̀. Ìkànnì kéwú nínú gbogbo ayé. Ìyàtọ̀ ọ̀tọ̀ àwọn èèyàn ló fi lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí kálukú ń jẹ́ nínú ìjọ wọn. Ìyàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn ló fi lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí kálukú ń jẹ́ nínú ìjọ wọn. Ìkànnì kéwú tó bá níta ló wí sọ pé yàtọ̀ náà ló wí. Òsì tó ń jẹ́ àdàbí, òsì tó ń jẹ́ mọ̀gàsí, òsì tó ń jẹ́ sòmùrà, àìdára wa màlá mi múra wa jẹ. وهم الرجال. Tó bá já sí pé abá máa ń ká ìṣe ni ọ̀yẹ́ kí àfa dojú ìjà kó àfa ẹgbẹ́. وجبنا أن يقال لمن. Àwọn tí wọ́n pinlẹ̀ sí wa yìí wọn ní ká má bá yẹn jà ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀nù apá gbọ́dọ̀ bá jà ọmọ ìyá wa ni àwọn tí wọ́n ní ká máa dojú ìjà kọ ọ̀tá wa ni. لم يتصف بمعاني وصفهم رجل. Àkùránì níjọ́ bíi tí o bá yéèyàn á lọ náà dà wọn olómù tafsir wọn á ní ká tó Al-Qur'ani pẹ̀lú Al-Qur'ani tafsir Al-Qur'ani bil Qur'an. Níjọ́ tí o bá tún wá fẹ́ yéèyàn tí o kílíà sí yàn wọn tafsir Al-Qur'ani bil hadith. Ìyẹn lọ́ọ́ fi wọ́n fún ẹgbẹ́ Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddahu 'ala al-kuffar. Kò sí mùsùlùmí kan lánàá tó lè mọ́ mùsùlùmí ẹgbẹ́. Ìfèrí ni gbogbo wọn fèsì tí wọ́n jọ bá jà. Nígbà tí o fẹ́ yé wa, wọ́n á fi àdísì tún pé idha tawajjaha muslimani bi sayfihima فكلاهما من أهل النار. وهم الرجال وجبنا أن يقال لمن لم يتصف بمعاني وصفهم رجل. Kí bàbá mi àgbà tábìlì àdábì. وهم الرجال. Ẹni tí bàbá fún yóò ó kọ rẹ̀ hàn wá. Náà làkọ́kọ́. وجبنا أن يقال لمن. Ó fẹ́ dá wa lálẹ́ ni kó máa sọ pé ọ̀dọ̀ àbátájúlá kó ló ti bẹ̀rẹ̀. Ó fẹ́ create problem nù. Ó kàn fẹ́ dá wa lálẹ́ ni débi kan ló ti bẹ̀rẹ̀ kí gbogbo ẹ̀ lórí àbátájúlá dábì. Ṣé bọ́bọ̀ wa ti sọ fún wa pé mí ni òun máa ń kọ́ sọ sí náà? Wà mí ni òun máa ń lábẹ́ náà. لم يتصف بمعاني وصفهم رجل. Ó wá jẹ́ pé kéwù tiẹ̀ bá ní àǹfààní lára tó sì fẹ́ ṣe ayé láǹfààní. Ó ní máa tọ́ ọ lọ bí táṣe láti tọ́ tiẹ̀ dé tóbi kàgbákò. وهم الرجال. A gbọ́dọ̀ mọ
wọ́n ayọ̀ ojú tíra ni wọ́n ní ká mọ̀ kí ló ń wá débi ẹ̀yìn tíra. wàgíbúdà ayọ̀gbọ́ lálẹ́mọ́. ojú tíra ni wọ́n ní ká mọ̀ kí ló ń wá débi ẹ̀yìn tíra. àbá tó fẹ́ da ayé láàmú ló ní kó ṣe mùsíà ní ọmọ kéwù àwọn kéwù tó wá ka gbogbo ní tíra tán mọ́tí ní tíra gà tán wọ́n bẹ̀ pé àwọ̀ wo ló wà lẹ́yìn tíra tẹ̀ ká nàìjíríà bèrè lábà yẹn. láàmú yóò tẹ́sí fún mi máa ní wọ́n sì rí mọ́jú lọ. àwọn bàbá tábìlì àdábì wọ́n ṣe ayé lórí ayọ̀ kárì náà rí pébè kan ni wọ́n ti mú bọ̀ wá. a kí wọn a kí bàbá wa àgbà lágbàjì bàbá wa ṣó Kamaluddin nílẹ̀ àná. wọ́n mọ̀ rí jáàlù. wájà sí pé bóyá bí wọ́n bá ṣe dín náà la bá ṣe máa kí wọn ni bá ṣe máa tó nìyẹn àwọn àdọ́dọ̀ àfàgbàṣe wàgíbúdà ayọ̀gbọ́ lálẹ́mọ́. láàmú yóò tẹ́sí fún mi máa ní wọ́n sì rí mọ́jú lọ. ó fi bàbá ṣe àdámọ̀ mo fi kí bàbá ṣó Kamaluddin níṣẹ̀yẹ. wọ́n mọ̀ rí jáàlù. mo ń fi wọ́n kí gbogbo àwọn mọ̀yàmọ̀yà tí wọ́n ṣiṣẹ́ wọ́n mọ̀ rí jáàlù. pé pèsè wọn la rí àrà wọn gangan. wọ́n mọ̀ rí jáàlù. onídìí kò ṣe gbóde kó rí ẹni tó ṣiṣẹ́ kó tó kí sóró ọlọ́run kó tó máa kí. wàgíbúdà ayọ̀gbọ́ lálẹ́mọ́. tó bá ti rí iṣẹ́ àbíkó kẹ́ tó ṣe. tó bá ti rí iṣẹ́ tara ẹ̀ kí ẹni tó ní láàmú iṣẹ́. yóò tẹ́sí fún mi máa ní wọ́n sì rí mọ́jú lọ. ó lè máa já sí pé àwọn tí ó máa kí wọn náà kì í ṣe gbogbo ẹni tí ó rí ẹni ó padà kí wọn náà padà. wọ́n mọ̀ rí jáàlù. olùbẹ́yẹ ló fẹ́ rìn nínú ayé. iṣẹ́ rẹ̀ ni ó káàkiri. iṣẹ́ rẹ ní òkè àti gbogbo ayé wà nínú gbogbo ẹ̀. láàmú yóò tẹ́sí fún mi máa ní wọ́n sì rí mọ́jú lọ. ó kí gbogbo àwọn mọ̀yàmọ̀yà wọ́n kí àwọn tí wọ́n jókòó nulẹ̀ wọn. bẹ́ẹ̀ni tí wọ́n bá lè jẹ́. àwọn tí wọ́n balẹ̀ jẹ́ tí wọ́n sọ lé daworo. ọmọjú tó ṣẹ́. yóò jẹ́ a máa pè tán pé báyìí ni wọ́n pè láfa. àbábá mọ bàbá ṣe pèsè àfa tí o bá sẹ́yìn tẹ́ ìjókòó lé wọn. gbogbo wọn pátápátá la kí gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ kíkí lọ́dọ̀ wa. wàhálà mímọ̀ tayọ kí ẹ máa fẹnu gún ẹnìkan. iṣẹ́ ti pọ̀ lára mímọ̀ jù ìyà pọ̀ lára ẹ̀. kò sí èrè tá a fà níláyé tó ṣe déédéé tó ṣe ní wàhálà. kò sí èrè tá a bá níláyé tó ṣe déédéé wàhálà tó ṣe. tó ṣe ní wàhálà. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa lánàá ẹkún tí wọ́n sún pọ̀ ju ẹ̀rí tí wọ́n rí lọ. ó yẹ kí àrùn wàhálà yẹn mọ́ ayé wọn lára kó tó bá ti lè kí wọn kí wọ́n kúṣẹ́ kò yẹ kó pẹ̀lú ẹni tí ó máa fẹnu bú wọn. àti omi kan omi mọ̀ tó bá ti máa tàrà kú. ذكرى جميلا لأهلهم وآثارا. fún ejú wọn àwọn tí wọ́n jókòó lé wọn bẹ́ẹ̀ tí wọ́n fi dilé mú iṣẹ́ ni ẹni tó ní iṣẹ́ ṣe ṣùgbọ́n kò tó iṣẹ́ ẹni kò tó ti ẹni tó jókòó bẹ́ẹ̀ tó mójútó bẹ́ẹ̀ o. ما ولكن ما تذكرهم وهم يعيشون بعد الموت آثارا. وهم يعيشون بعد الموت أخيارا. وهم يعيشون بعد الموت أخيارا. òsibíjẹ́ ṣe lè dáa tó tí o bá sára tó jókòó bẹ́ẹ̀ iṣẹ́ ò ní pẹ́ parẹ́ o. kíá ní o parẹ́. kò sí bó ṣe lè pọ̀ tó. kò sí bó ti lè pọ̀ tó kò sí bó ti lè dáa tó. àbí ká kí ẹni tó jókòó ń bi lé. tí òjò bàjẹ́. gbogbo ẹ wo àwọn ọlọ́ba àgbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn Aláàfin kì í ṣẹgbẹ́ Ọọ̀ni kì í ṣẹgbẹ́ kínní ẹni tó jókòó lé ló jẹ́ kí ẹ máa fi ìyá àgbà tẹ̀fù líyà fẹ́ nìkan jẹ nìkan lọ. يكون العباد ẹni tó jókòó lé. ẹnìkan ni wọ́n kọ́kọ́ bí. وما تفنى صنائعهم inú fẹ́ kí wọ́n máa dàrú ká má tún ní ibò lóbi. فكتر لنفسك ما تالو بالأثر. wàá wá dáadáa ni àti àjòkó ńlẹ̀ yẹn odidi jẹ́ ni wọ́n ṣe. ẹnìkan lọ lóyìnbó ń lọ ọmọ bàbá òun lọ ṣiṣẹ́ owó tani lóyìnbó hùn. tani lóyìnbó òun tani ò lẹ́kì bẹ̀. ní kálukú bá gbàbẹ̀ ló ta àti lépa kí ni wọ́n máa fi júwe bàbá wa. يكون العباد وما تفنى صنائعهم فكتر لنفسك ما تالو بالأثر. ìyẹn kúrò ní ìbá gbogbo ẹni tó wá sí ìbá ni yóò padà sọ́dọ̀ ẹni tó rán níṣẹ́. وما تفنى صنائعهم. ṣùgbọ́n ẹja tí wọ́n ṣe kalẹ̀ yẹn orí pa ni.
فكتر لنفسك ما تعلو به الأثر àwọn tó wá jókòó mẹ́ ni wọ́n ń jà dáadáa sẹ́yìn. فكتر لنفسك kò sí létí wọ́n kù tí ò ní jọ́kọ́ dà yóò expire. فكتر لنفسك ká kí ẹni tó renovate ilé. فكتر لنفسك ما تعلو به الأثر ilé tá a kọjá lára rẹ̀ tá a dọ́ọ̀kù náà lọ́rùn kò jọ ilé táwọn yẹn gbé ni. فكتر لنفسك ما تعلو به الأثر ilé àkáyè yẹn bá fa epo tó bá dé ilé tí àwọn yẹn ń gbé bẹ́ẹ̀ òun náà ní dọ́ọ̀kù tó wà lọ́wọ́ rẹ̀ tí ò dá. فكتر لنفسك láti kí ẹni tó jókòó lé tí ò sọ lé di àtàn. ما تعلو به الأثر gbogbo ẹ̀yin bàbá tẹ jí ilé àgbàlagbà mú ọba tó ní àánú kò ní jáwọ́ àánú ẹ̀. فكتر لنفسك ما تعلو به الأثر فضيلة الشيخ محمد حبيب الله آدم عبد الله اليلون. فكتر لنفسك ما تعلو به الأثر فكتر لنفسك ما تعلو به الأثر àlékún àlàáfíà ara fún bàbá wa lágé. فكتر لنفسك ما